Ìkan parapọ̀ ìkan mọ̀lé èrún parapọ̀ wọ́n má jiyàn àwọn. tó a káàbọ̀ sórí ètò Ẹwà Èdè gẹ́gẹ́ bí ó ṣe máa ń wáyé. ṣé ìbínú sí mi ní àǹfààní àti rí mi ní ìjẹ́jọ́ bẹ́ẹ̀ ni ọ̀nà ló pọ̀ inú mi sì dùn wípé ọmọ tí mo fi sẹ́rán Mohammed Yahya Bello ó jẹ́ níbi tí ó lápẹẹrẹ. a mọ̀ sí ní àlàfíbọ̀ ní o torí Yorùbá bọ̀ wọn ní òṣàtà bá ń ṣe tá a bá mú ọmọdé wọ̀ yóò parun láìpẹ́ òjò. lónìí a fẹ́ wo àdúgbò kan ní ìlú Ìbàdàn tí wọ́n ń pè ní Bẹ̀rẹ̀. àdúgbò tá a pè ní Bẹ̀rẹ̀ yìí gbogbo ọ̀nà ló wọbẹ̀. ṣe mọ̀ pé tá a bá ń sọ pé Yorùbá tóbi nílẹ̀ adúláwọ̀ Ìbàdàn ọ̀kan ni. èyí ló fà tí ọba wa kábíyèsí Olúbàdàn Alhaji Abdulrasheed Adéwọ̀lú Ládọjà ṣe béèrè fún ìpínlẹ̀ Ìbàdàn lọ́wọ́ ààrẹ Tinubu. lórí àdúgbò tí wọ́n pè ní Bẹ̀rẹ̀ yìí a lè gba ọjà ọba wọbẹ̀, a lè gba mọ̀pó wọbẹ̀, a lè gba ìtamẹ́rin wọbẹ̀, a lè gba agbeni wọbẹ̀, a lè gba yémétú wọbẹ̀, a sì lè gba ọ̀rànmíyàn wọ ibi tí a pè ní Bẹ̀rẹ̀. ṣùgbọ́n tá a fẹ́ lò ní wípé ṣé Bẹ̀rẹ̀ ní àdúgbò yìí kìí ṣe Bẹ̀rẹ̀, kìí ṣe Bẹ̀rẹ̀. nílẹ̀ Yorùbá a ní àwọn kẹta pè ní Bẹ̀rẹ̀. Bẹ̀rẹ̀ ó wà nílẹ̀ Yorùbá. olú ọmọ lóbìnrin wọn á pè ní Bẹ̀rẹ̀. Bẹ̀rẹ̀ ni orúkọ àdúgbò yìí. ṣùgbọ́n bàtọ́ ti báwọn èèyàn máa dápẹ́ ní Bẹ̀rẹ̀ ni wọ́n ṣe pè ní Bẹ̀rẹ̀. ṣùgbọ́n tó jẹ́ àwọn ológun ni wípé ká ṣàlàyé a ti sọ̀rọ̀ lórí ìyágànkú pé kì í ṣe ìyágànkú bí kò ṣe ìyágankú. ohun tí a ń gbìyànjú nìyẹn. torí náà bó tilẹ̀ ṣe pé ìṣòro ni fún àwọn èèyàn láti tẹ̀lé àyípadà yìí pé Bẹ̀rẹ̀ ni kì í ṣe Bẹ̀rẹ̀. ewé ti bára ọṣẹ ó ti dọṣẹ. ṣùgbọ́n fún ìlò akadá àgbà kí ẹ máa sọ yìí pé Bẹ̀rẹ̀ dípò Bẹ̀rẹ̀. mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ ọmọ mi Bùkọ́lá Rèbíkà aya Ọ̀yábọlá. ìmùlẹ̀mí ń kọ́ Adérẹ̀mí Àkànmú Kẹ́hìndé ọ̀rọ̀, Àkànó Ọláríwájú àti Ṣàánú Adé Dòdòlú Akéwì. ní bá ti wà nìbàdàn àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn olùkọ́ mẹ́rẹ̀ẹ̀rin tí ó dìbò mú kí n tó máa fi Abíọ́lá MOC Àdùngbẹ́ nímọ̀kún tí tètè mẹ́jọ kẹ́tù máa pàdé ọmọ mi ní orí ètò. àrán láàmọ̀dá a ò ní dáràn ó dìgbà.